A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Síwájú èròǹgbà ìjọba àti ṣe àgbéyẹ̀wò iṣẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀, ọ̀pọ̀ àwọn mínísítà àti bàbá ìsàlẹ̀ wọn ni wọ́n ti ń gbìyànjú àti lọ́bì lọ́kòkò láti fìdí ipò wọn múlẹ̀ nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Lánàá ní ọ́fíìsì ààrẹ ṣàlàyé wípé Ààrẹ Tinubu kò ní pẹ́ bẹ̀rẹ̀ ìgbáléǹgbàta ìṣèjọba rẹ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Èyí ń wáyé bí ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ṣe sọ fún akọ̀ròyìn wípé àwọn mínísítà ti ń jára mọ́ṣẹ́ láti lè rí ojú rere ààrẹ. Ó ní àwọn mìíràn ti ń pe bàbá ìsàlẹ̀ wọn láti lè bá wọn bá ààrẹ sọ̀rọ̀. Ó ní èyí kìí ṣe tuntun, ṣùgbọ́n ààrẹ yóò padà tẹ́fẹ̀ẹ́ inú rẹ̀ kí ìdàgbàsókè lè bá orílẹ̀-èdè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀rù ti ń ba àwọn mínísítà kọ̀ọ̀kan kí wọ́n má yọ wọ́n níṣẹ́. Ẹlòmíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà tí ìròyìn ti jẹ jáde wípé ààrẹ kò ní pẹ́ bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò iṣẹ́ àwọn mínísítà ni wàhálà ti pọ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọn kò jẹ́ kí ààrẹ rímú mí. Ìdí nìyí tí wọ́n fi gba ààrẹ ní ìmọ̀ràn kí ó lọ sinmi ọjọ́ díẹ̀ ní United Kingdom lẹ́yìn tí ó parí ìpàdé rẹ̀ ní China sí Áfíríkà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ó ní ìdí nìyí tí ẹnikẹ́ni kò fi gbúròó ààrẹ fún ọjọ́ díẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú Ọba Charles lórí ẹ̀rọ ayélujára. Àwọn mìíràn tiẹ̀ ń gbé àròsọ kiri wípé ààrẹ lọ fún àyẹ̀wò ìlera. Kókó ibẹ̀ ni wípé wọ́n gba ààrẹ ní ìmọ̀ràn kí ó sinmi kí gulegule àwọn tó ń lọ́bì lọ́kòkò fi rọlẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe kí ààrẹ ṣe ìkéde yìí ní ọjọ́ kìíní oṣù kẹwàá, àyájọ́ ọjọ́ òmìnira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alágbàtà epo ti ń wá ọ̀nà láti máa rí epo bẹtiró gbà tààrà láti iléeṣẹ́ Dangote yálà tí wọ́n fi máa rà á lọ́wọ́ iléeṣẹ́ NNPC. Àwọn alágbàtà epo lábẹ́ umbrella Aegis of the Independent Petroleum Marketers Association (IPMAN) àti Petroleum Product Retail Outlets Owners Association of Nigeria ni wọ́n jọ sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ sí gbé epo fúnra wọn láì tọpasẹ̀ NNPC. Lọ́wọ́lọ́wọ́ báyìí ni NNPC jẹ́ ọ̀kan ṣoṣo iléeṣẹ́ tó kọ́kọ́ gbé epo láti iléeṣẹ́ Dangote. Àwọn alágbàtà yòókù ló ń rà á ní àtọwọ́dọ́wọ́ ní iléeṣẹ́ NNPC. Èyí ń wáyé bí àjọ Nigerian Economic Summit Group ṣe rọ ìjọba àpapọ̀ kí wọ́n má fi ààyè gba ìgàba òwò ọlọ́jọ́ pípẹ́ long-term monopoly ní ẹ̀ka epo, ṣùgbọ́n kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè iléeṣẹ́ ìfọpo Dangote. Ọ̀kan lára òṣìṣẹ́ IPMAN sọ wípé ríra epo tààrà láti iléeṣẹ́ Dangote pé ju àtọwọ́dọ́wọ́ lọ. Akọ̀wé IPMAN Tailum James sọ fún akọ̀ròyìn wípé ẹgbẹ́ IPMAN kò ní nífẹ̀ẹ́ sí pípolongo àdéhùn wọn pẹ̀lú iléeṣẹ́ Dangote, ṣùgbọ́n bí àwọn bá ti parí gbogbo ìdúnàdúrà, gbogbo ayé á mọ̀. Ó ní àwọn mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nífẹ̀ẹ́ sí IPMAN nítorí àwọn ní ẹ̀ka ilé epo wọn pọ̀ jù, àwọn kò sì fẹ́ já wọn kulẹ̀. Bákan náà ni ó ní NNPC ti dá dúró ní báyìí, àwọn ti lè figagbága pẹ̀lú wọn. Agbẹnusọ IPMAN Ukadike Chinedu náà fi kún un wípé ó ṣe pàtàkì fún wọn láti ní ìpàdé pẹ̀lú Dangote gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì iléeṣẹ́ tó ń ta epo bẹtiró. Ẹgbẹ́ alágbàtà epo tó ṣe gbòógì MEMAN nìkan ni wọ́n rí epo gbé láti iléeṣẹ́ Dangote. Ìwádìí sọ di mímọ̀ wípé ó lé ní 50 mílíọ̀nù lítà epo tí àwọn wọ̀nyí ti gbé láti ọ̀sẹ̀ kan sẹ́yìn tí wọ́n fi bẹ̀rẹ̀ títà rẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹsàn-án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu àlékún owó oṣù àwọn agùnbánirọ̀ sí n$77,000 bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún 2024 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí adelé adarí ìròyìn fún àjọ agùnbánirọ̀ Caroline Embu bu ọwọ́ lù lánàá. Àfihàn yìí wáyé nínú lẹ́tà láti National Salaries, Incomes and Wages Commission tí alága Epo Nta bu ọwọ́ lù gẹ́gẹ́ bí ìlànà òfin àgbéyẹ̀wò owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún ọdún 2024. n$33,000 ni agùnbánirọ̀ ń gbà lóṣù láti ọdún 2019 kí àlékún n$30,000 tó bá a tí gbogbo rẹ̀ fi kú sí n$77,000.
lẹ́yìn tí ààrẹ bọ́lá tínúbù bu ọwọ́ lu ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní àhesọ jẹ jáde wípé àwọn agùnbánirọ̀ náà lẹ́tọ̀ọ́ sí àlékún, ṣùgbọ́n àwọn alámòójútó àjọ NYSC ní ìjọba àpapọ̀ nìkan ni ó lè mú èyí wá sí ìmúṣẹ. Ọ̀gá àgbà yányán DG wá dúpẹ́ lọ́wọ́ ìjọba fún ìgbésẹ̀ yìí, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí yóò mú ayé dẹrùn fún àwọn agùnbánirọ̀ tí yóò tún jẹ́ ìmóríyá fún wọn àti sin ilẹ̀ baba wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ ní àwọn ìpínlẹ̀ tí ẹ̀kún omi ti wọ́pọ̀ jùlọ lẹ́yìn àrọ̀rọ̀dá òjò àti ìjàmbá tí àpọ̀jù omi dá sílẹ̀ ní ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno, lẹ́yìn tí ibú omi Alau Dam kún àkúnwọ́sílẹ̀. Òmíràn tún wáyé lẹ́yìn tí wọ́n yọ̀ǹda omi láti Lagdo Dam ní ilẹ̀ Cameroon. Bí a kò bá gbàgbé wípé àjọ tó ń ṣàmójútó ojú ọjọ́ NIHSC ṣe ìkìlọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé ó ṣeé ṣe kí ẹ̀kún omi bẹ́ sílẹ̀ tí yóò ní ipa lára ìpínlẹ̀ 11 káàkiri orílẹ̀-èdè lẹ́yìn ìyọ̀ǹda omi láti Lagdo Dam. Bákan náà ni wọ́n gba àwọn ará ìpínlẹ̀ yìí àti òṣìṣẹ́ ìjọba ní gbogbo ìpele ní ìmọ̀ràn láti wà lójúlalákàn fi ń ṣọ́rí kí wọ́n gbé ìgbésẹ̀ láti dènà àpọ̀jù omi tí yóò lè wáyé látàrí bí omi Lagdo ṣe ń ṣàn sí àwọn odò ńláńlá káàkiri lákòókò yìí. Ìkìlọ̀ yìí ti wá fa ìpòrúurú ọkàn fún àwọn ìpínlẹ̀ wọ̀nyí bí ìjọba wọn ṣe ń tètè gbé ìgbésẹ̀ àti kó èèyàn rẹ̀ kúrò níbi àpọ̀jù omi ti lè ṣọṣẹ́. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA Ezekiel Manzo ní omi tí wọ́n yọ̀ǹda láti Lagdo ti ń mú omi lékún sí i ní River Benue. Bẹ́ẹ̀ bí wọn kò bá yọ̀ǹda omi Lagdo Dam, bí ó bá fúnra rẹ̀ kún àkúnwọ́sílẹ̀, ìjàmbá rẹ̀ yóò le ju ti Alau Dam ìlú Maiduguri lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní ènìyàn 10 tí ó ti di olóògbé látàrí àjàkálẹ̀ àrùn onígbáméjì kọ́lẹ́rà tí ó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi. Lára àwọn abúlé tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ ikú wọ̀nyí láti rí Ndi-Bokote ní Ezza Inyemagu, Agbaja Autonomous Community ní ìjọba ìbílẹ̀ Izzi. Kọmíṣánná fún ìlera Moses Ekuma ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lónìí. Bákan náà ni ó ní kò dín ní 20 èèyàn tí wọ́n wà ní ilé ìwòsàn lórí àfúrásì àrùn onígbáméjì. Ó ní gbogbo àwọn tí ó ní àrùn yìí ni wọ́n ti gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn pẹ̀lú àjọṣepọ̀ ìjọba ìbílẹ̀ àti ilé ìwòsàn kéréje. Bí ó ti da ẹ̀bi ìtànkálẹ̀ àrùn yìí lé àìnímọ́tótó àwọn ará agbègbè yìí, ó wá rọ̀ wọ́n kí wọ́n rí i dájú wípé wọ́n ń bo oúnjẹ àti omi wọn lóòrèkóòrè lọ́wọ́ eṣinṣin. Ará agbègbè kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Stephen Nwankpuma tọpinpin ẹ̀sùn yìí dé ọ̀dọ̀ obìnrin kan tí wọ́n sin ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní wọ́n pa ajá níbi ìsìnkú obìnrin yìí. Gbogbo àwọn tí ó lọ tí wọ́n jẹ nínú ẹran ajá yìí ni àwọn tí ó kọ́kọ́ dùbúlẹ̀ àìsàn. Bẹ́ẹ̀ agbègbè yìí kún fún ìdọ̀tí àti ẹ̀gbin. Pabambarì ibẹ̀ ni ti òjò tó ń fi gbogbo ìgbà rọ̀ tó ń ṣan ìdọ̀tí sí inú odò, ba odò jẹ́ pẹ̀lú ẹ̀gbin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM ti sẹ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako ìlúmọ̀ọ́ká agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Àgbàmọ̀fin Fẹ́mi Fálànà. Nínú àfihàn fídíò lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọ̀sẹ̀ ti fi ọ̀wọ̀ rẹ̀ hàn sí Fálànà tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìbátan Uncle. Èyí ń wáyé bí olórin tàkasúfèé Falz ṣe ń lérí àti gbé ìgbésẹ̀ ìlànà òfin tako Very Dark Man lánàá lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan òun pẹ̀lú bàbá rẹ̀ Fálànà wípé wọ́n lọ́wọ́ nínú àfihàn àkàálẹ̀ ohùn tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ ọkùnrin bí obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky àti àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Ṣùgbọ́n agbẹjọ́rò Very Dark Man Dèjì Adéyanjú ti fèsì wípé VDM kàn ń béèrè ìbéèrè lásán ni lórí ọ̀rọ̀ tí Bobrisky sọ.
kò ní i lọ́kàn láti tàbùkù Fẹ́mi Fálànà. Agbẹjọ́rò VDM tẹnumọ́ wípé pàtàkì ọ̀rọ̀ VDM ni láti gbájúmọ́ ìwádìí lórí ẹ̀sùn tí Bobrisky ṣe tako àwọn òṣìṣẹ́ EFCC, kì í ṣe láti máa tọpinpin ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Wọ́n ní oníbàárà wọn ní ìbọ̀wọ̀ fún àgbà amòfin Fẹ́mi Fálànà, ó sì mọ rírì rẹ̀ lórí ìgbìyànjú àti dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn àti ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n ní kí Falz gbájúmọ́ Bobrisky lẹ́yìn tí òun náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni òun ní gbólóhùn pẹ̀lú Bobrisky. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.